Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Ọmọ Adémilú yìí, búkì ò fún mi lówó kankan, ẹ lọ bí búkì lóore. Ọmọ Adémilú yìí, ṣé o tún rántí kíní kan ẹ̀yin lórí ọ̀rọ̀ mi? Àánú mi ni kí gbogbo yín ó ṣe. Ẹ kàdí ẹ̀gbọ́n bá bí ike ní ìjọ òṣùwọ̀n. Bẹ́ẹ̀ kí dúpẹ́ lọ́wọ́ òṣìṣà. Ọba Adéyẹyẹ. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.